àkú dédé àkókò yìí lórí ìkànnì tá a wà yìí láì ní dènà pẹnu púpọ̀ gbogbo ẹ̀yin ìyá lọ́jà àti babalájé gbogbo ẹ̀yin náà tẹ́ ẹjọ́ níṣẹ́ ọwọ́ àǹfààní bàǹtàbàǹtà ni mo mú wá fún yín lọ́jọ́ tèmi. Àwọn iṣẹ́ kan wà tó ṣe pé ẹ̀yin náà lè mọ gbìyànjú rẹ̀ fúnra yín. Kò dìgbà tẹ́ ẹ bá lọ́dọ̀ àfáà, kò dìgbà tẹ́ ẹ bá lọ́dọ̀ pásítọ̀, kò dìgbà tẹ́ ẹ bá lọ́dọ̀ babaláwo kẹ́ ẹ tó mójútó ọ̀rọ̀ ajé yín. Àwọn iṣẹ́ kan wà tó ṣe pé ó rọrùn láti ṣe, kódà kò ní ná yín lówó púpọ̀. Lára rẹ̀ ni mo mú wá fún yín lórí ètò lọ́jọ́ tèmi. Ẹ jẹ́ á farabalẹ̀ ká wò lẹ́kùnrẹ́rẹ́. Àwọn nǹkan tá a nílò láti fi ṣiṣẹ́ yìí kò ju bíi mẹ́ta náà lọ. Àkọ́kọ́ lẹ̀ ń wò lọ́wọ́ mi yìí. Ṣẹ̀rí tẹ́ ń wò lọ́wọ́ mi yìí, òní wọ́n ń pè ní ewé aparun. Ewé aparun rèé. Ó ti yé àwọn ẹni tí ń bẹ ní gbèríko lọ́hùn. Ẹ̀yin náà tẹ́ wà láàrin ìgboro, ẹ ti lè rí ewé aparun ní ìtòsí ọ̀dọ̀ yín. Ẹ̀yin tẹ́ wà ń Parísì. Ìyá mi ọjà bẹ̀kẹ́ mo kì í Paris lọ́jọ́ tèmi. Ṣẹ́yìn náà lè rí ewé ọparun lọ́dọ̀ tìyín náà lọ́hùn-ún. Bẹ́ẹ̀ bá dé Chateau Rouge ó dá mi lójú pé rí ewé ọparun ní Paris lọ́hùn-ún. Lẹ́yìn tẹ́ ẹ bá ti wá ewé ọparun, nǹkan tẹ́ wà ẹ wà bàrà, ẹ̀gúsí bàrà rèé. Ẹ̀yin náà á ti lò lórí ètò yìí rí. Àmọ́ ó yàtọ̀ sí iṣẹ́ tá a fẹ́ ṣe lénìí. Ẹ̀gúsí bàrà òun ní ẹ̀wà yìí tí a jẹ́ pọ̀ lára rẹ̀ díẹ̀. Oyè yìí nìsín. Ó di méjì. Nǹkan lẹ́ẹ̀kẹta tẹ́ nílò òun náà ni ẹyin ìbílẹ̀ tí wọ́n ń pè ní ẹyin ẹdìyẹ. Ẹ mọ́ lọ ra ẹyin àgíríkì o. Ẹ̀rí bó ti wà. Ẹyin ìbílẹ̀ ni a nílò. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a nílò lórí ètò lọ́jọ́ tèmi kò jù bẹ́ẹ̀ náà lọ. Báwo la ṣe ṣiṣẹ́ yìí gbà? Ẹ jẹ́ á farabalẹ̀ ká gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má bínú, lára nǹkan tá a tún lè nílò lórí ètò yìí òun náà rèé. Okùn dúdú àti funfun. Ṣùgbọ́n ìgbẹ̀yìn láwa padà lò ó. Ní báyìí báwo la ṣiṣẹ́ yìí gbà? Òun rèé. Ẹ̀gúsí bàrà yìí òun lẹ́kọ̀ọ́kọ́ gbé. Tẹ́ bá ti gbé ẹ̀gúsí bàrà yìí ẹ wá ọ̀bẹ tẹ́ lè fi gé eré rẹ̀. Ẹ má gé sí méjì o, eré rẹ̀ nìkan lẹ fẹ́ gé. Ṣé rí bí mo ṣe ń ṣe gbà? Eré rẹ̀ nìkan. Mo kí ẹ̀yin tí ló pèdè pọ̀ lọ́hùn-ún. Ẹ kú bójú ọjọ́ ṣeré. Ẹ kí bàbá mi Alhaji Ibrahim Jẹ́gẹ́dẹ́ lọ́dọ̀ yín níbẹ̀. Ṣé rí bí mo ti gé orí rẹ̀ gbà? Bí mo ti gé orí rẹ̀ gbà ẹ ti rí. Nǹkan àkọ́kọ́ tẹ́ ṣe òun ni pé àwọn ẹ̀gúsí tó wà nínú rẹ̀ yìí ẹ kó kúrò nínú rẹ̀. Èyí tá a ṣe wá lọ àwọn kan nígbà tí àwọn rì mọ́lẹ̀ ìṣe ni ẹ̀gúsí bẹ̀rẹ̀ sí ní hù. Mo ní ẹ kó ẹ̀gúsí inú rẹ̀ kúrò dáadáa ni. Ìdí rèé tá a fi ní kẹ́ ẹ kó ẹ̀gúsí inú rẹ̀ kúrò. Ẹ̀gúsí tó wà nínú rẹ̀ ẹ kó kúrò ni. Gbogbo ẹ̀yin tí ẹ ní ẹ̀gúsí bẹ̀rẹ̀ sí ní hù sínú ṣọ́ọ̀bù yín, ó dà yín pé ẹ ti mọ ta ẹ̀gúsí léni nísìn. Àwọn èèyàn tí wọ́n bá yín ra ẹ̀gúsí lọ́dọ̀ yín àbí àbọ́gbọ̀n òun lẹ dá sí. Àwọn tí Nàìjíríà lọ wọ́n ní Àbákóredé ẹ̀gúsí ti bẹ̀rẹ̀ sí ní hù sí ṣọ́ọ̀bù fún mi o. Mo ní ẹ̀yin lẹ kó kúrò nú ẹ̀ dáadáa. Ìdérí náà ẹ kó ẹ̀gúsí kúrò nú ẹ̀ dáadáa. Ẹ ti rí bó ti wà. Ẹ wá mú èyí tó jẹ́ ńlá náà. Ẹ tó kó ẹ̀gúsí kúrò nínú òun náà dáadáa. Ẹ kó ẹ̀gúsí kúrò nínú òun náà dáadáa. Gbogbo ẹ̀yin fans mi tẹ́ wà nílùú Abidjan mo kí yín o. Ẹ ṣeun, ẹ bá ń kí Dr. Santé Plisa lọ́dọ̀ yín níbẹ̀. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní Amẹ́ríkà lọ́hùn-ún. Gbogbo ẹ̀yin tí Amẹ́ríkà mo kí yín o. Ẹ ṣeun, ẹ kú àdúró tí ohun ìfẹ́ sọ mí dà. Ó dà ní pé ìjókòó náà kò mú dáadáa. Ẹ̀gúsí yẹn ẹ kó kúrò nú ẹ̀ dáadáa. Mo kí ẹ̀yin tèmi tẹ́ ń gbọ́ mi ní Berlin ní Almain lọ́hùn-ún. Ẹ ṣeun, ẹ kú fẹ́ o. Ajá jẹ́mí láti mo kí yín níbẹ̀ o. Ẹ má gbàgbé wa nílé o. Àwa náà ń bẹ ń bí o. Mo sì kí ẹ̀yàn mi tẹ́ wà ní Lomé lọ́hùn-ún. Ẹ kú bójú ọjọ́ ṣeré lọ́dọ̀ yín bẹ̀. Àjọ lájọ ṣe pẹ́ o. Mi ò gbàgbé ẹ̀yin tèmi tẹ́ ń gbọ́ mi ní Gabon lọ́hùn-ún. Ẹ̀yin tẹ́ ń wò mí ní Gabon lọ́hùn-ún mo kí yín o. Ẹ kú àdúró tí o. Bàbá mi Ajá Abdulhakeem Adélabú mo kí yín púpọ̀ ní Gabon lọ́hùn-ún. Ẹ kú bójú ọjọ́ ṣeré bẹ̀. Ẹ bá ń kí àwọn èèyàn mi ní Franceville níbẹ̀ o. Gbogbo ẹ̀yin tí Nàìjíríà lápapọ̀ mo kí yín o. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú fẹ́ tẹ́ fi ń bá wa wo ètò ọlọ́kanòjọ̀kan lórí ìkànnì wa yìí. Ẹ jẹ́ ń padà sí pèdèpọ̀ kí n kí àwọn èèyàn mi ní pèdèpọ̀ ńbẹ̀. Ìlú abínibí mi nù. Bàbá mi Alhaji Ibrahim Jẹ́gẹ́dẹ́ mo kí yín púpọ̀ nílùú pèdèpọ̀ ńbẹ̀ o.
àwọn bàbá morúkọ téwé ń jẹ́ wọ́n morúkọ tégbò ń jẹ́ yóò mọ̀ ju yín ṣe o bẹ́ẹ̀ bá ti ń wà yóò mọ̀ jẹ́ bẹ́ẹ̀ bá ti ń jà yóò mọ̀ jẹ́ yín o ọlọ́run tó fi rọ̀ yín lọ́rùn kò ní padà lẹ́yìn yín. mo kí ẹ̀yin tìlú Àjàṣẹ́ ẹ̀yin tìlú Àjàṣẹ́ mo kí yín o ẹ̀yin lẹ fàyè gbà wá nílùú Àjàṣẹ́ tá a fi ń rìn tá a fi ń yan àwa ọmọ àlejò àti dọmọ onílé nílùú Àjàṣẹ́ báyìí a kí yín o. mo kí bàbá mi Ajé Hashimi bàbá Aziza láti Àgbòkú lọ́hùn-ún àwọn bàbá morúkọ téwé ń jẹ́ wọ́n morúkọ tégbò ń jẹ́ èyí tá a gbà lọ́wọ́ wọn náà là ń lò lórí ètò yìí kọ́lọ́n kó mọ fún yín ṣe o. mo ní kí n kó tán kúrò nù rẹ̀ ni kí ẹ̀gúsí mọ́ lọ hù sí ṣọ́ọ̀bù fún ìyá tó bẹ̀ wá níṣẹ́ yìí tẹ́gúsí bá sì hù síbẹ̀ náà ni kánsá ti rọra mọ́ mójútó tó bá ti ń dàgbà wá ọmọ lọ rà á lọ́dọ̀ wọn. mo kí ẹ̀yin ti Canada lọ́hùn-ún mi ò gbàgbé yín o ẹ̀yin ti Brussels ṣé Brussels mọ́ ń pè ní Belgium lọ́hùn-ún mo kí yín bẹ̀ o ẹ kú àdúró tí ohun ìfẹ́ sọ mí dà. ní báyìí ẹ rí bínú rẹ̀ ṣe wà ẹ̀gúsí yẹn ti tán nínú rẹ̀ ẹ̀gúsí ti tán nínú rẹ̀ báyìí ìdérí rẹ̀ náà sì rèé ẹ̀gúsí ti tán nínú rẹ̀ ìgbésẹ̀ olówó kàn báyìí mò ń bọ̀ ẹ jẹ́ n dókè lọ́hùn-ún. so ìgbésẹ̀ tó kàn báyìí kì í ṣe nǹkan tó pẹ́ rárá lẹ́yìn kẹ́ ẹ mú ewé ọparun díẹ̀ ẹ mú ewé ọparun díẹ̀ ẹ mú ewé ọparun díẹ̀ ẹ fi tẹ́lẹ̀ inú ẹ̀gúsí bàrà yìí ẹ fi ewé ọparun díẹ̀ ẹ fi tẹ́lẹ̀ rẹ̀ ẹ fi ewé ọparun díẹ̀ ẹ fi tẹ́lẹ̀ rẹ̀ ṣẹ́tírì ẹ fi ewé ọparun díẹ̀ ẹ fi tẹ́lẹ̀ inú ẹ̀gúsí bàrà yìí lẹ́yìn tẹ́ ẹ bá ti fi ewé ọparun tẹ́ ẹ fi tẹ́lẹ̀ rẹ̀ bù ṣe ẹyin òróró yìí ìyẹn ẹyin ìbílẹ̀ yìí ẹyin ẹdìyẹ ìbílẹ̀ yìí ẹ gbé sérí rẹ̀ ẹ gbé ẹyin ìbílẹ̀ yìí sérí rẹ̀ ṣé ti rí bó ti wà lérí rẹ̀ lẹ́yìn náà ẹ tó wá mú ewé ọparun ṣé ń wò nílé lọ́hùn-ún mo kí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní Cameroon lọ́hùn-ún ẹ ṣeun ẹ kú fẹ́ ẹ tó wá mú ewé ọparun ẹ fi bo ẹyin yìí ẹ má bínú amójú ẹ̀rọ mi tí ò sí nílé ni bí bẹ́ẹ̀ kọ́ ẹ má máa rí dáadáa ẹ tún fi ewé ọparun ẹ fi bo ẹyin yìí ẹ jẹ́ kó ọparun náà kó bò dáadáa ẹ jẹ́ kí ewé ọparun náà kó bò dáadáa ṣé ti rí ewé ọparun náà ó ti bò mọ́lẹ̀ dáadáa ìgbésẹ̀ tó wá kàn náà ni pé ìdérí rẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe gé tẹ́lẹ̀ ẹ tún fi dé padà tẹ́ bá gé dáadáa ẹ rí i pé yóò ṣe rẹ́gí ṣe rí i pé ó ti ṣe rẹ́gí báyìí iṣẹ́ dénú gbogbo ìyá lọ́jà àti babalájé ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yin oníṣòwò ẹ̀yin oníṣẹ́ aládàáni iṣẹ́ yìí yóò wúlò fún yín púpọ̀ ìyẹn níbi iṣẹ́ yín lẹ́yìn tẹ́ bá ti dé pa báyìí òwú dúdú àti òwú funfun òun lẹ́ fi wé pọ̀ òwú dúdú àti funfun lọ́kàn báyìí ẹ fi wé tí kò ní kubì kankan lára ẹ̀gúsí bàrà yẹn ẹ fi wé ara rẹ̀ ẹ fi wé tí yóò bo gbogbo bàrà náà iṣẹ́ bẹ̀rẹ̀ báyìí o ẹ wò ó bóyá yín bá fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín àbẹ́ fẹ́ mọ̀ nípa ìràwọ̀ yín àbẹ́ fẹ́ mọ̀ nípa ìtumọ̀ àwọn àlá tẹ́ ẹ bá lá yálà àlá búburú ni àbí àlá rere ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 01 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 01 97 74 76 51 bàbá Akórèdé yìí náà ni ó dá yín lóhùn rẹ̀ kí n má bàa gbà àkókò púpọ̀ lọ́wọ́ yín ẹ jẹ́ kí n farabalẹ̀ wé e tán tí n bá ti wé e bùṣe bẹ́ẹ̀ ṣe lo iṣẹ́ yìí gbà ń ṣàlàyé rẹ̀ fún yín ẹ má bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. a kí yín káàbọ̀ sórí ìkànnì tí a wà yìí ní báyìí a ti wé ní okùn dúdú àti okùn funfun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rí ẹ rí i pé gbogbo ara rẹ̀ òun ní okùn dúdú àti okùn funfun ó bò báyìí
ẹ ti rí iṣẹ́ tá a ti ń ṣe látàárọ̀ a ti ń débi ìforítì báyìí. Báwo lẹ ṣe lo iṣẹ́ yìí gbà gbogbo ẹ̀yin ìyálọ́jà àti babalájé, ẹ̀yin oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò tí ẹ wà létígbọ́ tí ẹ fẹ́ jẹ àǹfààní iṣẹ́ yìí? Báwo lẹ ṣe lo iṣẹ́ yìí gbà? Lẹ́yìn tí ẹ bá ti débi tí ẹ fẹ́ ṣiṣẹ́ yìí sí, bó bá jẹ́nu ṣọ́ọ̀bù yín ni àbẹ́yìn tí ẹ wà níbi iṣẹ́ àbẹ́fẹ́ ṣe sí ọ́fíìsì ọ̀dọ̀ yín, tí ẹ bá ti débẹ̀ ẹ gbẹ́ kòtò. Bẹ́ẹ̀ bá ti gbẹ́ kòtò, bó bá jẹ́ ńlá lẹ ṣe, ẹ gbẹ́ kòtò ọ̀hún tí yóò fẹ̀. Tó bá sì ṣe ń pé bàrà kékeré lẹ lò, ẹ gbẹ́ kòtò ọ̀hún níwọ̀nba bí bàrà yín ṣe tóbi gbà. Tẹ́ bá ti gbẹ́ kòtò ọ̀hún, ẹ gbé bàrà yìí, ìyẹn iṣẹ́ tá a wé pọ̀ yìí, ẹ gbé sínú rẹ̀. Tẹ́ bá ti gbé sínú rẹ̀, ẹ wá nǹkan méjì kó tó di pé ẹ kó yẹ̀pẹ̀ bò, ẹ fi nǹkan méjì sí. Kí ni nǹkan àkọ́kọ́? Òun náà ni oyin gidi. Bẹ́ẹ̀ bá ti gbé sínú kòtò yìí, ẹ da oyin gidi sórí rẹ̀. Tẹ́ bá ti da oyin gidi sórí rẹ̀, ẹ má lọ ra oyin tí ò wúlò. Lẹ́yìn tẹ́ bá da oyin sí, ẹ wá da epo pupa sí. Ẹ wá epo pupa tó jẹ́ ojúlówó kẹ́ dà sórí rẹ̀. Tẹ́ bá ti da nǹkan méjì yìí sórí rẹ̀ nínú kòtò yìí, ẹ ṣàdúrà sí dáadáa. Bẹ́ẹ̀ bá ti ṣàdúrà sí, gbogbo bẹ́ẹ̀ ti fẹ́ kórí, ẹ ṣe ní àdúrà sínú rẹ̀. Lẹ́yìn náà kẹ́ wá wọ́ yẹ̀pẹ̀ fi bò mọ́lẹ̀. Tẹ́ bá ti wọ́ yẹ̀pẹ̀ fi bò mọ́lẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá ti wọ́ yẹ̀pẹ̀ fi bò mọ́lẹ̀, iṣẹ́ bùṣe nù. Ó dá mi lójú pé ẹ̀yin gan ẹ̀yin lọ́hùn lógo níbi iṣẹ́ ajé yín. Bóyá ẹ bá fẹ́ mọ̀ nípa àkọsẹ̀jáyé yín, àbẹ́ fẹ́ mọ̀ nípa àràwọ̀ yín, àbẹ́ láwọn àlá kan tẹ́ fẹ́ mọ̀ nípa rẹ̀, ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tẹ́ ti mọ̀ bí ẹni mò ó +229 01 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 01 97 74 76 51. Muhammadu Akode Babakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà, èmi gangan ní dàyín lóhùn rẹ̀. Ẹ já fìpàdé sórí àkọ́tún ètò ní pòkẹ́pòpẹ́. Ẹ ṣeun púpọ̀.